Èní ni ọjọ́ kẹrin lórí ètò yín ètò wa ṣáwa mùsùlùmí là ń dalẹ̀ Yorùbá rú ni àbẹ́yìn ẹlẹ́bọ oníṣẹ̀ṣe. Mo fẹ́ lọ sílùú Èkó ṣùgbọ́n kí n tó lọ sílùú Èkó yẹn, Èkó mọ di ọ̀la. Ẹ jẹ́ á lọ sẹ́dẹ torí ọmọ Ẹdẹ ni mí. Yàtọ̀ sí Sàbúrà tí Sheikh Zughlul sọ fún wa nínú ìtàn tán sọ fún wa nípa àwọn eégún Ẹdẹ, pàtàkì jùlọ Atẹ́rẹ́. Èmi gangan ọmọ Ẹdẹ ni mí, so mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn eégún Ẹdẹ. Mo mọ eégún kan tí wọ́n ń pè lóńdòrú, eégún kan tí wọ́n ń pè ní Atẹ́rẹ́, eégún kan tí wọ́n ń pè ní Aníkúlápó. Kí n kàn sọ̀rọ̀ nípa mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ṣé ẹ rí àwọn eégún mẹ́tẹ̀ẹ̀ta ijọ́ tán bá ti jáde, alápá méjì lè dálápá kan, ẹlẹ́sẹ̀ méjì ó dẹlẹ́sẹ̀ kan, olójú méjì gan lè dolójú kan. Ẹni tó bá gbálàáfíà jáde tó bá máa padà sílé yóò gbé ààbọ̀ ara dé ni. Ìjọ́ yẹn, alẹ́ ọjọ́ táwọn eégún mẹ́tẹ̀ẹ̀ta yìí bá jáde, ẹ lọ béèrè lẹ́dẹ o. Alẹ́ ọjọ́ táwọn eégún mẹ́tẹ̀ẹ̀ta yìí bá jáde náà ni àwọn ìyàwó di ẹni tí ó mọ fi omi gbóná àti aṣọ wọ́n mọ fi má àwọn ọkọ wọn lára. Àwọn ọkọ náà ó mọ bá àwọn ìyàwó wọn tẹ ara tí wọ́n mọ fi omi gbóná mọ́ wọn lára. Ọmọ ó mọ tẹ ara fún bàbá, bàbá ó mọ tẹ ara fọmọ látara aburú àti ìdàlúrú táwọn eégún mẹ́tẹ̀ẹ̀ta yìí máa ń ṣe. Ṣé ẹ rí Atẹ́rẹ́ yẹn tiẹ̀, ọjọ́ tó bá fẹ́ jáde eégún ni, ẹgba gidi náà máa ń ná ẹgba. Orin ẹ̀ ni wọ́n mọ̀ kọ pé Atẹ́rẹ́ ọkọ ọlọ́mọge, òrìṣà tó ti inú ọ̀gán wá tó wà àjáyé lẹ́dẹ, ojú kan ń ṣomi ọ̀kan ń ṣẹjẹ. Torí pé eégún Atẹ́rẹ́ yẹn eégún bú ni tó jẹ́ pé ó lóògùn burúkú, ìnàkunà náà máa ń nara wọn lẹ́yìn ẹ̀, wọ́n dàpà síra wọn lára. Ṣé wàá rí eégún Ìdòrú yẹn tó jẹ́ eégún ẹlẹ́ẹ̀kejì, kùmọ̀ ló máa ń jù, kùmọ̀. Wọ́n ti gé àwọn igi yẹn kúkúkú báyìí, tó bá wò sùnsùnsùn báyìí ó lè sọ kùmọ̀ fẹ́lòmíì kórí ẹlòmíì ò fọ́. Ibi téèyàn bá ti ń sáré gìdàgìdàgìdà, ẹni tó lẹ́sẹ̀ méjì lè dẹ́lẹ́sẹ̀ kan, ẹni tó lápá méjì lè dálápá kan, ẹni tó lójú méjì lè dolójú kan. Láburú tẹ́yìn eléégún yìí máa ń ṣe. Ká wá lọ sógun Ikúapó yẹn. Ṣé ẹ rí eégún Aníkúlápó yẹn ń tiẹ̀, ìjọ́ tóun bá jáde, epo pupa ní máa ń gbé dání tí yóò mọ da epo sáṣọ àwọn èèyàn ni, aṣọ funfun. Gbogbo ẹni tó bá ti wọ aṣọ funfun lọ̀tá tiẹ̀. Wọ́n á ní oníyanjú má bà tèmi jẹ́, aṣọ funfun mo wọ̀ kélépo má tẹpo sí mi lára. Òun máa ń tepo sáṣọ àlà àwọn èèyàn ni. So látara ẹ̀, àwọn èèyàn wá máa sá fún wọn, ò ní fẹ́ kó da epo sáṣọ wọn. Torí tó bá ní epo gbóná ni o, epo gbóná tí ó gbé dání nínú pọ́ọ̀tì báyìí yóò mọ da sára àwọn èèyàn. Ṣé n tẹ́ ẹ fẹ́ ká sì mọ̀ ṣe ńlẹ̀ Yorùbá nìyí, níbi táyé lajú dé yìí? Ìsìláàmù tiwa sì níjọ́ táwọn mùsùlùmí bá jáde tán bá fẹ́ ṣe wáàsí, wọ́n máa sọ pé òní ní wáàsí ọmọ àlùjànnà ẹ jáde wá. Orin àlùjọ, orin àlàáfíà. Àlàáfíà ní ìsìláàmù ń fọ́n ká ńlẹ̀ Yorùbá ṣẹ́. Àní ẹlẹ́bọ ẹ ti lulẹ̀ o, ìṣẹ̀ṣe ti parẹ́ o. Gbogbo àwọn ẹbọ tẹ́ ń ṣe pátápátá ẹ ti cast. Ọkàn yín ẹlẹ́bọ yìí, ọkàn yín ò ní balẹ̀. Wassalamu alaikum.